Èèyàn mi ẹ wò ṣe rí ní ọdún yìí sẹ́ ọmọ a máa fa gbogbo ẹ̀ a máa fàájà tó dì kọ́ ni mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ohun tí wọ́n ní Sam Ojo ṣe kẹ́ tó wá lọ gbọ́ mo mọ̀ pé ẹ̀yin kan ẹ wà lórí íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé ẹ kì í fòótọ́ ọ̀rọ̀ láyé ìbàjẹ́ pé yín lọ ṣerú nǹkan tó ń ṣe fún àwọn ọmọ ọlọ́mọ ìbàjẹ́ yín lọ ṣerú ẹ̀fù báwo ló ṣe máa rí lára yín báwo ló ṣe máa rí lára yín tẹ́ máa kọ́mẹ́ǹtì tẹ́ máa ṣe pé ẹ̀dẹ̀ pé ra yín lábíàmọ́ ṣáà gbogbo ẹ̀yin tẹ́ ṣe pé yẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe pé yẹn fún mi yẹn ó máa padà sórí yín ó máa padà sórí àwọn ọmọ yín torí ẹ̀yin náà bímọ tí wọ́n lu àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ṣe wọ́n bó ṣe wọ́n báṣabàṣá ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. mo ká sàn bẹ́ẹ̀ yẹn báwo lọ́dọ̀ yín ṣe ń keep safe o. àṣẹ ìjí ni mo wà pa o mo dá wà ní You can vote, thanks. mo dá wà ní o. Trump person, thank you. It's not even priority ká mọ̀ ṣiṣẹ́ olúwa lọ́nà báyìí. Alpha. Mi gbọ́ dáadáa ó dà pẹ́nu yẹn jìnnà sí fóònù. Ó ní nǹkan tí mo fi máa ń change voice tí ò ní mẹ́ni tó sọ̀rọ̀. Allegedly ọ̀rọ̀ Sam Ojo lẹ́ni yìí ń sọ ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ Sam Ojo lẹ́ni yìí ń sọ allegedly so ẹ farabalẹ̀ gbọ́ dáadáa torí voice changer yẹn because of security tó ń bá àwọn èèyàn lẹ́rù ni wípé ẹ jẹ́ wọn play ẹ lọ. Elisa. Ṣé òun ló làwọn ọmọ yẹn? Okay. Chai, owó kékeré kọ́ nìyẹn o. Ó ń fẹ́ ọ̀rẹ́ Sam Ojo. Ṣé pásítọ̀ nìyẹn náà? Olórí burúkú bá ti tó. Ìyẹn jẹ́ òyìn. Ok, pásítọ̀ yẹn ló sọ fún ẹ wípé Sam Ojo ń fẹ́ ọmọ yẹn. Ọmọ yẹn ló sọ fún wọ pé. Ok. Báwo ni wọ́n ṣe mọ̀ pé ó ń sọ̀rọ̀ ẹ̀ yẹn? Ṣé kìí ṣe pé bóyá wọ́n ń lo ọmọ yìí fún ministry? Òun àti Sam lọ sí chọ́ọ̀chì bọ̀bọ́ yẹn.
Okay. Okay, ó mi pé ó ti ń. ẹ máa farabalẹ̀ gbọ́ lọ màá káàpẹ̀ tí voice note bá ti play tán. Fẹ́ ti bí yẹn tẹ́lẹ̀ kí Sam tó máa fẹ́ ni. Ìgbà tó wá lóyún nísìnyí báyìí, tó yẹ ní bẹ́yìn, ó wá lóyún kò wá wá ṣọ́ọ̀ṣì. Pásítọ̀ tí ṣọ́ọ̀ṣì ti fi ẹni tí Sam ti bàjẹ́ yẹn, ìyẹn wá ń sọ fún un kí ló dé tó kí wá ṣọ́ọ̀ṣì. Ó ṣe wá sọ ìyẹn pé èèyàn báyìí báyìí ló kàn lórí ìṣẹ̀lẹ̀ ẹ̀gbọ́n ọmọ kò tọ́jú ọmọ ẹ̀. Èèyàn wá ní kó má wọlé kó má bá bá sọ̀rọ̀. Wọ́n lẹ kí ìyẹn fi sẹ́túmẹ̀tì ó jẹ́ kúrò láàrin ìlú ọ̀tún ìfẹ́. Aṣọ Pásítọ̀. Ṣé àwọn méjèèjì ò ní mọ̀ pé àwọn jọ ń fẹ́ ni o? Ìyẹn ò mọ̀ sáàmù pásítọ̀ ti èyí ó mọ̀ náà pẹ̀lú ọ̀pọ̀ tí mo fún bá bọ̀sẹ̀ bọ̀ sáàmù kò pé ó ń fẹ́ ẹ̀yìn rẹ̀. Pẹ̀lú nígbà tí sáàmù kò Ó ti pé yé mi. ọ̀rẹ́ rẹ̀. Ṣé ìjẹ́ ìgbọ́dọ̀ Ó ti yé mi. Ara Ṣé wàá kitchen ti thank lady you. yẹn close dáadáa ni? ilẹ̀ sọ Ṣẹ́yìn méjèèjì close. close. Báwo wá lè máa ń sọ gbogbo kíní fún ẹ? Nísìnyí náà nígbà yẹn a close náà. Oh, okay. Lẹ́gbẹ̀ẹ́ yẹn gan wà lára ọkọ̀ tó kù sílẹ̀ pé ìwà ìṣúra wa láti ló dúró lórí sáàmù nípa láti ẹ̀. Tó bá dúró lórí Sam nìkan ìbáwá àpapọ̀ ó tún wá lọ ń fẹ́ pásítọ̀. Tí wàá lọ sọ mọ́ àlọ́dá pásítọ̀ tó ní chọ́ọ̀chì wà síyàwó pásítọ̀. Kí lorúkọ pásítọ̀ kejì yẹn? Kí lẹ̀ lorúkọ church ẹ̀? Ṣé ti sáàmù olùkọ́ ẹ̀sùn. No, èmi kàn fẹ́ morúkọ ẹ̀ ní ìní òkan èmi. À ń sẹ̀dẹ̀. Okay, alright, send it. Iṣẹ́ liberation yìí iṣẹ́ gbogbo wa ni. Bẹ́ẹ̀ni. A gbọ́dọ̀ try láti gba àwọn èèyàn wa sílẹ̀ kúrò lóko ẹrú. Nǹkan tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ nìyẹn. Kì í ṣe iṣẹ́ nìkan. Bá mi send page girl yẹn àti tàwọn ọmọ yẹn. Ó lágbára. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ n tiẹ̀ kọ́kọ́ rìkápẹ̀ fún ẹ̀yin tẹ́ ẹ gbọ́ dáadáa. Arábìnrin kan wà ó ń lọ sí chọ́ọ̀chì pásítọ̀ kan. Arábìnrin yìí ni ọ̀rẹ́ ẹni tó wá ṣe allegedment yìí. Nígbà tí arábìnrin ti ará ṣọ́ọ̀ṣì allegedly tí ò wá lọ sí ṣọ́ọ̀ṣì mọ́, pásítọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí olùdó àgùntàn àti bóyá pásítọ̀ tí ń rí bọ́mọ ẹ ṣe ń ju bọ́dì lóye yìí torí wọn mọ bó ṣe máa ń scan nínú ṣọ́ọ̀ṣì. Ọ̀rẹ́ mi kan ó lóun lọ ṣọ́ọ̀ṣì ní ẹnujọ́ mẹ́ta yìí ìní dárúkọ ẹ̀ òun náà ń wò wá báyìí lẹ́ni tí mo ti sọ fún pé jókòó sílé iṣẹ́ ló ń ṣe oníṣẹ́ lọ́wọ́ má jọrọ ẹ lẹ́nu. Ó wá lóun lọ ṣẹlẹ̀ nílẹ̀ aláwọ̀ dúdú mi tó wà kì í ṣe Nàìjíríà. Ọ̀rẹ́ mi dẹ̀ lélẹ̀ Ọlọ́run kẹ́ dáadáa àtiwájú àtẹ̀yìn ó sì fáìn dáadáa. Ó ní Mr. Rotimi n tó yà mí lẹ́nu jù pé mi ń lọ déédéé mo kàn ní kí n lọ lénìí ni bó dẹ̀ ṣe wá lọ ló bá di wípé olùṣọ́ àgùntàn torí bó ṣe wà ní líìkì náà ló wà ní gbàǹjà bẹ́ẹ̀ ni Sami Múyì bàbá iwájú àtẹ̀yìn ọmọ ìdá. Now ó ní ìdíwé tí pásọ̀ yẹn ṣe wá ń fọwọ́ kan ojú ìlà bra òun ni pásọ̀ ti ń fọwọ́ tọ̀ òun. Mo ní tí o mọ̀ pé tí wọ́n bá ń jó pé òun lọ òun bọ̀ gbogbo ṣìkìṣìkì mọ́ mi ọ̀làdé òun làwọn. Mo ní sórí nígbà tán bá ṣe tán pẹ̀lú ẹ̀ o ò ní rántí pé olóbò ń dì mọ́ wọn á sọ ẹ́ di lákì láwọn wèrè tó láwọn gba Jésù tí Jésù ń wò wọ́n ràn yìí. Now àyàbá nìyẹn ló bá di wípé pásítọ̀ yìí ò rí arábìnrin ló bá pè pé Sadiya ibo ló wà látijọ́ àárí ẹni church thou shall not forsake the gathering of the children of God you know that the covering of our church is special àfẹ́jẹ́ kó wọ inú ayé lọ wọ́n tẹ̀ ní pásítọ̀ yẹn tún kọrin fún lórí fóònù jọ yẹn Sàmíyé bàbá Sàmíyé sí wa lára o
ikú ń bẹ lóde sàmìyé bàbá sàmìyé sí wa lára o ẹ̀pọ̀n ń bẹ lóde sàmìyé bàbá sàmìyé sí wa lára o dọmọdóyà ń bẹ lóde sàmìyé bàbá àbí ọmọ yẹn bá nítọ òun á wá rí yín ṣé ẹ rí nígbà tán bá kọrin yẹn tán wípé ikú ń bẹ lóde àrùn ń bẹ lóde dóyàdọmọ òdọmọdóyà wà ń ta kinní kan wà ń ta inú ilé tẹ ẹ sásì yẹn gangan ni gbogbo ohun tí wọn ń kọ nínú orin yẹn wà ẹ já mi tí n bá parọ́ bẹ́ẹ̀ ni Ọláwùnmí ìyẹn nìkan lẹ́yìn máa ń gbọ́n ti yín àwọn ètò wà ìpọ̀táǹtì ẹ̀ ẹ̀já jọ sọ́kẹ́ now ọmọ yẹn wá lọ rí pásítọ̀ ní ọ́fíìsì bó ṣe wá dọ́fíìsì dádì ń báyìí ló ṣẹlẹ̀ mo lóyún allegedly ẹni báyìí fún mi lóyún tálẹ́ni náà ó ní Sam Ojo ọ̀rẹ́ mi ni mo mọ̀ kíní kan kò dẹ̀ fẹ́ gba oyún tàbí nǹkan kan bóyá dẹ̀ tiẹ̀ ti bímọ mi tiẹ̀ understand dáadáa allegedly torí àásì ń bẹ̀ ok màá bá a sọ̀rọ̀ pásítọ̀ ìwà bá Sam Ojo sọ̀rọ̀ ṣe rí eléyìí tí mò ń sọ yìí mo fẹ́ fi ran tó bá yẹ pé lóòótọ́ lọ̀rọ̀ yẹn because à ń ṣe allegedment ni mo fẹ́ fi ran Sam Ojo lọ́wọ́ fún rẹ̀ nítorí wípé ewu ń bẹ lóko lóńgẹ́ gan fúnra ẹ̀ ewu ni ìyẹn number one number two ni wípé ìdọ̀tí ara olúwa yìí if you say you are a Christian and this filthiness is not making you want to vomit you should go and check your Christianity you should get the measurement you should get a gauge to measure your Christian meter if there's anything like that use Christian meter to measure your Christianity now arákùnrin wa bá Sam Ojo sọ̀rọ̀ and Sam Ojo wá gbọ́ pé ó dáa òun òkùnkùn lè dínà pé òun ò ṣe gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ voice ọjọ́ ó ṣàǹtọ́jú àwọn ọdẹ láwọn ọmọ ń lọ skul tó dáa tí mo tiẹ̀ tó sọ wípé skul yìí wọ́n o ṣùgbọ́n skul tó dáa ni kákan sára sí Sam Ojo allegedly nígbà tí ọ̀rẹ́ wa yìí máa bá aráalé tèmi sọ̀rọ̀ ló bá mi ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́ bẹ́ẹ̀ ni sister comrade Olúbùnmi Christian meter ni o Christianometer ojoojúmọ́ lálùjọ̀nù ń fún wa láwọn oríṣiríṣi terms tó lágbára ló bá pe ọ̀rẹ́ ẹ̀ pé nǹkan báyìí lóòótọ́ ẹni báyìí ni òun bímọ fún tó sì ń tọ́jú àwọn ọmọ ń sìn olóko kò mẹbi gómẹsì ntẹ́yìn pásítọ̀ yìí lò torí àwọn girlfriend tèmi máa ń fi mí lẹ̀ pé mi ìṣàkàtó tán bá gbéná sórí bátìrì mi báyìí ṣe ló máa ń ṣe kọ̀ tán bá fẹ́ fi mí stáàtì mọ́tò á máa nú ṣùgbọ́n ẹ̀yin kọ̀ọ̀kan ẹ̀yin pásítọ̀ yìí wọ́n ní kẹ́ ẹ tó tọ́ọ̀nù ignition ní mọ́tò yín ti kéèkì bíi locomotive engine gbogbo àwọn ọmọbìnrin wa lẹ ti bà lórí jẹ́ tán ẹ ti sọ wọ́n di kòròfo lẹ́yìn olùṣí olórí burúkú yìí àwọn ṣínà bolẹ̀ bẹ́ẹ̀ ni now arábìnrin wa kàn fà nínú ara títí tèmi gorilla boy thank you so much now ó wá sọ fún wípé lóòótọ́ o ẹni báyìí ó ń ṣètọ́jú àwọn ọmọ tó ń bí fún ṣùgbọ́n pásítọ̀ òun gangan sìn àwọn ti jọ ń dẹdò àwọn ti jọ ń wasà àwọn ti jọ ń wa òkun gẹ́gẹ́ bí obìnrin ìwà arábìnrin mo try láti ẹ̀ ti bẹ́ẹ̀ chat mo ti rí fídíò àwọn ọmọ yẹn audio biba concept mo ti rí fídíò àwọn ọmọ yẹn àwọn ọmọ tó fine ni tó rẹwà dáadáa ìwọ náà sì rẹwà ṣùgbọ́n tó jẹ́ kó o máa ṣe irú nǹkan báyìí kò yé mi ìwà lè sọ bóyá ó
ó ń ṣe two sum la mọ̀ pé àbí three sum differently bóyá ó sì ń ṣe alleged father àwọn ọmọ tàbí ó dẹ̀ sì ń ṣe pastor titi ẹ̀ náà tàbí kó jẹ́ wípé ó ti ṣe bye sí alleged father àwọn ìbejì àwọn ọmọbìnrin tó dáa wọ́n fine àwọn ọmọ tó jẹ́ pé àwọn ọmọ ògo ọ̀la ni nínú gbogbo allegedment yìí nǹkan kan máa ń ṣe mí kàyéfì wọ́n ní there is no smoke without fire ṣé ká wá sọ wípé Sam Ojo ìyàwó Sam Ojo ò mọ gbogbo àwọn allegations àtàbí ó mọ̀ ó kàn dákẹ́ kò yé wa ìyẹn lọ ẹ jẹ́ kí n báwo ni fẹ́ ṣe kinní yìí o ó ní kan tí mo fẹ́ play ọ̀nà ńlá o ọ̀nà ńlá ọ̀nà ńlá o ọ̀nà ńlá lóṣù yìí mo rìn wọnú ògo ọ̀nà ńlá. Sorry, that was a mistake. Ẹ̀yin ará Facebook ẹ jọ̀ọ́ ẹ máa bá mi power tap, ẹ máa bá mi like, ẹ máa bá mi love. Ó nìkan tí mò ń wá, ẹ jẹ́ kí n sáré wò. Ó nìkan tí mò ń wá, mo máa rí. Káàárọ̀ sà, ẹ kú iṣẹ́ o, Ọlọ́run á dé gbogbo ìyànjú yín ládé. Ẹ kú ìfọmọnìyàn ṣe nínú odò, ẹja yẹn dẹ̀ lọ bá wọn, kàn dẹ̀ kó sínú àwọn. Ẹja máa rìn jáde. Tọ́ ẹ jẹ́ kí n wò ó bóyá. Okay. Ìyẹn lọ, ẹ jẹ́ kí n sáré play kékeré lára eléyìí. Ẹ máa mú kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ o. Bàbá wa lọ kó tó di pé àwọn olórí burúkú wèrè àwọn ṣẹ́ẹ̀tì àwọn bíṣì kankan àwọn ọmọ àlè àwọn ọmọ játijàti kan láwọn dára tó ń ṣòṣì kan tó Sọ́ni kan tó kéde sálẹ̀. Pé I know you to be Salawiye. If you could remember, I know Yemi to be Salawiye. This story I've told you before. I can still say this is thing that we play the thing that we have on this. This about Yemi. Only we talk about shoot the video. Oh no, Agba. We need to use. We don't have money down there. Why it's I can't remember. We don't go shit. We just step out. When I shoot the video about me, some these people that time. What here the video? Ìbejì làwọn ọmọ yẹn. So that's what your man wá gbé fún mi. ló wá gbé fún un. Mo pa ìlú sáńjẹ mọ́ní àti ẹ̀mí. Mo ní please anything I ask you to do please do. I will make sure this people do it at home. Bàtà pa fídíò tán ó wo fídíò yẹn. Èyí plan ní pé kó fẹ́ promote ẹ̀ ní. Ó yá kó promote ẹ̀ mọ́. Ó lọ ṣe poster, ó ṣe banner, ó ṣe ẹ̀ka mọ́. Kò sí mi tọ́ díẹ̀ mọ́. Wá ní kí ẹ máa gbà yẹ wá. Ti first one tá a sọ yẹn tí mo fẹ́ ṣe pápápá torí time. Yes, bẹ́ẹ̀ ni Ọláìdé Olúwarótìmí ìbejì làwọn ọmọ yẹn àwọn ọmọ tó ń fàìn dáadáa ni.
allegedly pé Sam Ojo ló ni wọ́n. Anyways, eléyìí tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí ni àkáǹtì lórí Yẹmí Adéọlá bó ṣe kángun sí Bísí Aláwìyé tó kángun sí ihun tí ọkọ Bísí Aláwìyé tó ṣe tí wọ́n dẹ̀ ló ń ṣe allegedly nípa bíbá oríṣiríṣi àwọn ọmọlẹ́yìn Bísí Aláwìyé sùn. Okay, ẹlẹ́pọ̀n kò mọ bus stop. Then ipa tí Olúalọ́ náà kó nínú ikú tó pa arábìnrin yìí nínú body of Christ wa náà ni ẹ mọ̀ gbọ́ lọ mi ní play gbogbo ẹ̀ tán torí for safety purpose. kò díẹ̀ díẹ̀ lọ́ta fún ara rẹ̀ wọ́n á kò díẹ̀ dájú lówó tẹ́ kó fún ẹ wo it is well. Mo rántí o sọ fún mi lọ́dún yẹn. Ṣé o rántí pé wọ́n ló sọ fún mi pé kí n má jẹ́ kí anything kó dí anything tí bá ti fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn kí n má jẹ́ kó bá mi ṣe anything lórí ẹ̀ o. Ṣé o rántí yẹ́ ẹ̀ yẹn? Bẹ́ẹ̀ni, èmi ló wá fẹ́ kó bá. Ó jẹ́ mọ̀ pé àánú tí ò kọ́ mọ̀ orin yẹn ọdún yẹn lọ́hùn. Bísí kó orin mi lọ́mọ ni ó lọ dànù ni o kò síta o. Ẹ dúró. Làwọn wèrè yẹn ní èmi o. Ẹ dúró Láyọ̀ 2 ẹ jọ̀ọ́ ṣé kí n send request kẹ́ wá sókè. Láyọ̀ 2 ẹ jọ̀ọ́ ṣé lè send request wá sókè. Láyọ̀ 2 ẹ jọ̀ọ́ ṣé mo lè invite yín. Láyọ̀ 2 mo rí kọ́mẹ́ǹtì kan bẹ̀ yẹn. Ìyẹn Sam Ojo níkọ̀rẹ́ yín wá sóòtẹ́ẹ̀lì àbí? Ẹ jọ̀ọ́ ẹ bá mi send request ìbáàjẹ́ 1 minute ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sọ. Tàbí kẹ́ ẹ rọra hi mi lórí WhatsApp tí kí n pè yín wọlé lórí WhatsApp. Mo sàmì ẹ jọ̀ọ́ ẹ bá mi fún. Use my space. Hello space mi. No space kan tiẹ̀ wà. Ẹyinjú Elédùmarè, please stop doing this now. You are with your boss, okay, all right, no problem. Ẹ jọ̀ọ́ Ẹyinjú Elédùmarè, you say you people should stop condemning men of God. Please stop doing this. Please, we are begging you, please. Mi ìfẹ́ ká máa ṣe ní fàájà elépèdé most times. But tó o bá nínú tó ń rò tó dẹ̀ níyà tó jẹ́ pé o ní ìyá tó lọ́kọ gidi tó fẹ́ bàbá ẹ̀ tí bàbá ẹ̀ bá sùn tó dẹ̀ bí ẹ. Bóyá o dẹ̀ tún wá lẹ́gbọ̀n obìnrin tàbábúrò obìnrin tàbó wá láwọn cousins obìnrin tó bá jẹ́ àwọn ni wọ́n há sọ́wọ́ àwọn tó pera wọn ní pásítọ̀ bá ṣe ń sọ yìí. Ṣé nǹkan tó máa sọ lélẹ̀? Jọ̀ọ́ nítorí Ọlọ́run, jọ̀ọ́ nítorí Ọlọ́run, jọ̀ọ́ nítorí Ọlọ́run. Jọ̀ọ́ pé mo ti fi respect sí báyìí. Don't do this on my page again. I am begging you in the name of God tó ló pè wọ́n. Mr. Rotimi. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mr. Rotimi. Mo ń bọ̀ jàre. Ẹni sùúrù ẹni ojú ṣebí ṣẹlẹ̀ nìyẹn kí ló kún ẹ̀ pẹ̀lú Pentecostal wọ́n máa sọ̀rọ̀ ṣẹlẹ̀ o mo ti lọ wo profile ẹ̀ tó wọ sùtánà tó gbé kwaya kìíní sára ó jẹ́ ṣọ́rẹ́ Ìbò ni táwọn ọmọ ọ̀gá ẹ̀ bá gbàgbọ́ kó tó fi orí ẹ̀ fàájà. Ìwọ tó péré lẹ́yìn ju Elédùmarè bẹ́yìn ju Jésù dẹ̀ ni mo rò pé ojú Jésù yẹn fẹ́ fọ́ ó mì pé wọ́n ló máa kú nìyẹn mo rò pé orí ẹ̀ burú tó bá péré lẹ́yìn ju Elédùmarè ó mì pé o fẹ́ àti ẹ fẹ́ bàjẹ́ mọ́ tilẹ̀ nìyẹn torí pé o ti ṣèrìn báyìí. We are saying all the things tó tẹ̀yìn olórí burúkú tẹ̀ ń sá sẹ́yìn religion tẹ̀ ń ṣe ẹnìkan ló tún sọ ní comment section sí pé the same Sam Ojo oníkọ́rẹ́ òun wá bá ń lo tẹ̀ ṣé wọ́n fi ṣe yín ni. If you want to be sleeping around, be a regular guy like so many of us tá à ń ṣiṣẹ́ wa. À ń sọ táwọn èèyàn ń go through ó dẹ̀ ní bẹ́ẹ̀ ká stop ṣé condemnation lélẹ̀. We are even using the word alleged torá àsìn bẹ́ẹ̀. If you know that you want to be sleeping around, ẹ jọ̀ọ́ torí ẹ wá ṣiṣẹ́ tí mò ń ṣe kó o dẹ̀ fowó yẹn gbé obìnrin. Bóyá kí n fi iṣẹ́ tí mò ń ṣe hàn wá. Tí má dẹ̀ fẹ́ fọwọ́ mi gbé obìnrin kò sí nǹkan tó kẹ́ anybody torí mò ń ṣiṣẹ́ mi ni. But o ò lè máa gba owó àwọn ìyá àti bàbá wa all in the name of Jesus. Kó o dẹ̀ tún máa fi ba ayé àwọn sisters wa jẹ́. It's not going to be done anymore.
We won't support that. How can our mothers be selling fufu, selling oranges, selling ewedu, selling pure water, selling recharge card, POS, ìgbésẹ̀, and everything? And the mama fi nǹkan sẹ́nu bá wọn sọ̀rọ̀. Ṣé Jésù náà ló ní kí ẹ máa ṣe gbogbo eléyìí? Mr. Rote má bínú, orí wọn ló burú. Tá bá róòótọ́ wọn ní sọ. Problem tí mo ní pẹ̀lú Nigerians, ẹ rí àwọn èèyàn tó wọná lọ báyìí, ẹ ní sòótọ́ ọ̀rọ̀. Let's live by Christianity. Jésù ò wá láti wá preach religion. Ó wá láti wá preach love. Care. Ẹ jẹ́ kí n tiẹ̀ mọ play ẹ̀ lọ, mo ń bọ̀. In short, ẹ máa play kọ́tẹ́ play lọ. Ẹ continue ọ̀rọ̀ yẹn jọ̀dọ̀ lọ. Ẹ máa kí wèrè kan distract wa. Ẹ jẹ́ bá wa mute lókè. Hold on. Lion wants your number. Lion wants your number. Ẹ jọ̀ọ́ Láníyì, ẹ bá wa mute lọ́dọ̀ yín bẹ̀ yẹn, ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. Gbà yẹn pàdé Yẹmí kúrò bóyá Yẹmí ti kúrò bẹ́ẹ̀ ìyẹn kò promote ọkọ̀ ẹgbẹ́ súnmọ́ dídí pásítọ̀ wọn á lè bá òun fọṣọ tó ìyàwó mi bí ẹrú lọ́kọ̀ wa bá nílé. Ǹgbà scenario yìí lèmi ṣe ń gbọ́ pé máa olórí burúkú oníkùn bí ikùn wèrè yẹn ó dán gbogbo wèrèwèrè yìí wò. ó wá bá nílé. Èmi ò mọ̀ kó tó di Yẹmí fúnra ẹ̀ ló mo ṣàrí pé ó ń bá mi yan the program ọmọ ọgbọ ẹyẹ Wùmí àti filélẹ̀ la lọ lọ́dún yẹn. Mo ṣe kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fọ́mọbìnrin yìí ni mo tó rí àṣírí pé ọmọ máa burúkú yìí ló bá sọ ó lọ́rọ̀ tó jẹ́ pé ó di ọ̀rọ̀. Ẹyin jẹ́ Elédùmarè kò sí wàhálà ẹ ṣe. Kí lorúkọ máa tó máa ń ṣe prógráàmù yìí ọmọ ẹ̀dẹ́mà kó wọ́n gbé mo níyè gbogbo nǹkan báyìí ń ṣẹlẹ̀ mi ò mọ kankan mi gbọ́ nǹkan kan àwọn èèyàn yìí ti pa mí kíkú tó dé. When Bisi was using you to fight her, you may not know. Èmi ò mọ̀. Because it was then ìgbà tó kí ní ẹ̀ṣẹ̀lẹ̀ Bisi withdraw ẹ̀yin kọ́ mi lórí torísì mi sí yín pé ẹ fẹ́ ṣe kọ́ńtàtì o èmi gbọ́dọ̀ bàbá ìdí kan. Mo kúkú mọ̀ nǹkan kan. Èmi pé èmi gbọ́dọ̀ bá yín ṣe kí èmi kì í ṣe. Mo ṣe ìyí tó ní àpé Gbénga kò lè sanwó yẹn orí bẹ́ẹ̀ ló máa fún mi. Ilé kan kìnìkan tó lọ. Now nígbà yẹn ó ń bá Yẹmí jà. He wanted me to support her. In fact, Yẹmí. Ẹni tí wọ́n sọ wọn pé Yẹmí ò ṣẹ̀ mí. Èyí tó ṣe ẹ̀ sọ fún mi, it's not possible. Ọ̀rẹ́ kéré bá kọ́ mo sọ yìí. Fún years, máa ń ṣe pẹ̀lú ẹ̀. Lifted ò mọye ìgbà tèmi àti dáàdì fi pé Ṣàbísí pé kán dáríjì ọmọ ẹ̀ ni. I could remember, má rí pé gbà following year, ẹgbẹ́ máa handle first program yín. Second one, you told me pé kẹ́ máa gbé fún mi pé Buhari ti ta mí pé all your video ìfẹ́ là ṣe. Ló máa ṣe bẹ́ẹ̀ ni kí ni mi ò gbàgbé nǹkan o. The first year olólìkì papọ̀. The following year kẹ́ máa gbé fún mi. Ẹ lè sọ pé ẹ pè mí ẹni Gbénga. Ẹ má bàbá ẹni òkè bọ̀. Ẹ ti dá máa jẹ́ mi pé all your videos ọ̀nà jẹ́ pé all your videos. Mi lè gbàgbé. He changed to me. Mo ṣàmù kó change. Wọ́n á ṣe nǹkan ní BTO that one and bóyá 18 or 19 bẹ́ẹ̀ wọ́n tà pẹ̀lú gọ́ọ̀mù báyìí fún lákẹ́tì. Wọ́n ní kíkà kọ́ ìyá bẹ̀rẹ̀ kí lọ kí wọn. Oṣù ọbẹ̀ ni yẹn ṣáà kí lè bá má jàmbá rí mi Onígbénga. Òun ṣe fún mi fọ́. Òun ṣe pàbí àti bẹ́ẹ̀ sí nínú mọ̀. Ó ní mọ̀ ó ní no problem. Ó ní ìṣòro ti sọ nìyẹn ó dẹ̀ kọ́ kiri. Ẹ jẹ́ kí n stop eléyìí náà ó nídìí. Hello. Ẹ jọ̀ọ́ mo wà lórí live video báyìí o.
mo fẹ́ pè yín náà ní ṣé bó náà ní mò ń wò yìí. ok ṣé ẹ fẹ́ bá wa dá sí nǹkan kan ni. Ẹnìkan ló wọ evangelist ẹ̀sìn ṣé mo kẹ́ẹ̀tì. kí lẹ wí. Ẹnìkan bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ó ló wọ evangelist. níbo nìyẹn. Mo ń wò yìí lórí YouTube àbí kì í ṣe program mo ń wo àlọ́ orí láàrin méjì. bẹ́ẹ̀ ni. Inú mi mọ́tò ń rọ̀ lẹ́yìn tí mo kẹ́ẹ̀tì yìí o. ẹ ṣé bàbá mi. Ṣé mo lè sọ̀rọ̀ ó sì? ẹ jẹ́ ká máa bá ètò bọ̀ ná màá pè yín padà. all right sir. yes sir. Yeah. mo ní mímọ́ lolúwa o mímọ́ Elédùmarè o mímọ́ o àtò gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣì ń lọ yálà diaspora tàbí ní Nàìjíríà tẹ́ ẹ ṣì lẹ́yìn ṣe ọlọ́run olú àná ẹ jẹ́ ká máa gbà ládùúgbò àbáyé wípé gbogbo ìṣẹ̀lẹ̀ dáadáa tó ti ṣẹlẹ̀ sí ìdílé kan tàbí òmíràn gbogbo ìṣẹ̀lẹ̀ dáadáa tó ti ṣẹlẹ̀ sí àwọn oríṣiríṣi èèyàn yálà lọ́kùnrin ni tàbí obìnrin ni as a result of being affiliated with Olúalọ ẹ jẹ́ ká máa gbà ládùúgbò wípé irú ìṣẹ̀lẹ̀ dáadáa báyìí ìṣẹ̀lẹ̀ dáadáa tó mú káwọn èèyàn máa sunkún tó mú káwọn èèyàn wà ní ìbànújẹ́ tó ti sọ ẹlòmíì di ẹni àgbégbìn gbogbo ẹ̀yin tí ẹ ṣì wà lẹ́yìn irú ìpè tàbí irú èèyàn báyìí lágbára Ọlọ́run ó mọ bá wa gbé irú ìṣẹ̀lẹ̀ báyìí dìde sídìílé yín toró lóòótọ́ ni yín torí pé òótọ́ yẹn ló jẹ́ kẹ́ ẹ ṣì mọ lọ sírú program Olúalọ irú ìṣẹ̀lẹ̀ báyìí ò wà ní wọ́n nídìílé yín gbogbo ètò tí wá tún dàgbà tó ti bímọ obìnrin tàbí ọmọkùnrin gbogbo irú ìṣẹ̀lẹ̀ dáadáa tó ń ṣẹlẹ̀ wá láti inú ìjọ Jesus City tàbí kinní kan mountain yìí yóò mọ ṣẹlẹ̀ sáwọn ọmọ yín torí dáadáa lẹ rí despite gbogbo tá à ń sọ yìí òun ló sì jẹ́ kẹ́ ẹ máa lọ Ọlọ́run bàbá mi Olúalọ ó wá lárábìnrin kan náà tó ń jẹ́ Tóyìn mí ní ṣáìmọ́ fọwọ́ kan sẹ́ni Tóyìn àbí Tóyìn Fẹ́mi whatever your name is gbogbo bíkíbi tó o bá wà láyé tó o bá sì ń tẹ ilẹ̀ sẹ́ni Tóyìn tó o sì ń mu omi yálà o wá sùn tàbí o wà lójú ayé ni tàbí lójú ìran tàbí lójú àlá tó o ń fa atẹ́gùn símú tó o ń fà síta Tóyìn Fẹ́mi gbogbo orú ẹkún tí àwọn èèyàn ń sun lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ Olúalọ yìí yóò mọ jẹ́ tiẹ̀ tìdílé ẹ̀ sẹ́ni Tóyìn mo tún sọ lẹ́ẹ̀kan sí i torí wípé nígbà tí prophet G.A. Lawal tún sọ̀rọ̀ ní ìjẹta sí ìjẹrin ìwọ Fẹ́mi Tóyìn tó rò ń wá èrò lórí social media rò pé gbogbo tá à ń ṣe gbogbo àgùn tá à ń là torí èrò tàbí torí eré torí à ń ṣeré la ṣe ń làgùn bí ìsọ̀rọ̀ lórí ọ̀rẹ́ látijọ́ yìí torí pé mo rí i pé o kéré pátápátá ṣùgbọ́n mo rí i pé o ò fẹ́ dẹ̀yìn lẹ́yìn irọ́ yìí tí o wá rí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn nílọ́po 10 nílọ́po 20 nílọ́po 30 yóò mọ jẹ́ tìwọ Fẹ́mi Tóyìn bó ṣe máa rí nìyẹn àṣẹ ti gùn gbogbo ohun tó wá rí lọ́bẹ̀ tó wá rọwọ́ tó ń dùn nínú ẹ̀ láti wákàtí ọ̀wọ́ lọ torí ìdílé Sanni àti ìdílé Òbé tí Elédùmarè ṣe kíni tó ti gbọ́ tó ti rí omi ojú wọn àwa kó gbogbo omi ojú wọn a dà sínú ìdílé ìwọ Fẹ́mi Tóyìn àwọn òbí ẹ máa mọ̀ wọ́n á jáde sọ́rọ̀ ẹ ṣùgbọ́n gbogbo ibi tí wọ́n bá wá jáde lọ wọ́n á sọ fún ẹ pé o ṣe àwọn kan wọ́n sọ fún ẹ pé o fi ẹsẹ̀ lẹ̀ o ti fẹnu kò láti ọ̀sẹ̀ lọ náà ni wọ́n máa sọ fún ẹ pé kó lọ máa bá ìdílé Òbé tàbí ìdílé Sanni tí wọ́n bá dáríjì ẹ̀ fáìn ṣùgbọ́n ṣìṣe tọ́mọ ewúrẹ́ ń ṣe tó ń gun ìyá ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní ṣèwọ Fẹ́mi Tóyìn
Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Because you think we're fooling around with these cases. We are not. Gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè pé kí ni update, kí ni update, kí ni update, kì í ṣe gbogbo aṣọ la máa sá sórùn. Torí wípé àwọn tá à ń bá tá yìí, once they know your game plan, they are very smart. Wọn ò kàwé ṣùgbọ́n wọ́n ní ọgbọ́n àrékérekè. That is what I can tell you. Wọn ò kàwé ṣùgbọ́n wọ́n ní ìkà nínú. And I won't say much more than that. Ó ti rí bẹ́ẹ̀ àrọ̀ ti rọ̀ mọ́. Mi ì tí ì jẹ ata, mi ì tí ì jẹyọ̀ láàárọ̀ yìí. Àṣẹ ti gùn, ó ti rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n mọ̀ gbé wa wọlé ńkọ̀ọ̀kan náà. Mi ì fẹ́ ṣe gbogbo ẹ̀. Ó ti pọ̀ jù. Wọ́n ń kàyéfì náà nìyẹn. Every day you bring this topic, I have a negative energy that I don't think she's alive. I'm Ẹ jẹ́ ká sorry. mọ̀ gbàgbọ́ pé bóyá Elédùmarè bá wa keep her alive. I'm sorry because I feel something bad has happened to her. And I feel that Oluwalo has a lot to say. Oluwalo has a lot to say. Oluwalo, if something bad has happened to this lady, I beg you in the name of God, come out and tell the world. Pátápátá ẹ lọ sẹ́wọ̀n fúngbà díẹ̀, ẹ lọ sinmi ńbẹ̀. Ó tiẹ̀ lè má jà sẹ́wọ̀n kó jẹ́ wípé wọ́n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ bóyá wọ́n jà ní bí nǹkan kan tí wọ́n dẹ̀ mọ where about it. The whole world wants to know. Uncle Otimi, the negative energy I'm getting in regard this lady is bad. I'm not getting positive energy. Each time we bring the topic, I keep going straight to see if she's alive. But my heart pants. My heart pants all the time you bring a topic. The negative energy I'm getting is bad. Oluwalo, if this lady is alive, come out and tell us. If she's dead, I beg you in the name of God, for the sake of her parents, let them know so that they will know that their daughter is no more or is still alive. God bless you. Wọ́n bẹ̀rẹ̀ healing process àbí? Sir? Tí wọ́n tó bá ti sọ nǹkan tó ṣẹlẹ̀, wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ healing process. Exactly. So everybody we start healing up. We start healing up. Because as it is right now, I'm getting a negative energy. I'm sorry to say this. Uncle Timi, so I'm sorry. Thank you. All right. Gbogbo ìgbésẹ̀ tá à ń gbé àní sọ́ọ̀sì tá à ń sìn yóò yẹ yín gbogbo aṣọ kọ́ la máa sá lóhùn. Ẹ ṣé ìyá mi. Thank you so much. Thank you. That's how so many people are feeling. Big Daddy, ẹ jẹ́ kí sáré gbé yín sókè 2 minutes. Big Daddy ṣe wà ń bẹ̀. Big Daddy, light up, ẹ jẹ́ kí n gbé yín sókè pápápá. Akí gbogbo ilé o. Okay, Big Daddy, okay. Akí gbogbo ilé. Ṣé rí nǹkan tó ń ṣe mí sí ni pé I'm totally down. The reason why is that I'm from a Christian family, though I belong to Anglican Church. Ṣé rí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ní Anglican. But when I became a man on my own, I've passed through CAC, passed through all this Pentecostal, this is that. But from what I'm hearing on this program on daily basis now, ẹ wo jẹ́ kí n weak. Mo regret pé mo fall into this Christian system. Pé ká ní mo wáyé mo tẹ̀ wá mo wà ní òrìṣà ni ẹ bá pay mi. Pé kí n tẹ̀ pass through Christianity. Because what is happening now is terribly bad. And nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé àwọn people tó wà concern yìí wọn ní conscience rárá. No more conscience, sir. No conscience at all. Some will just come like Fẹ́mi Kẹ́mi àbí kílẹ̀ pé yẹn. Mo ń gbọ́ gbogbo ìsọkúsọ tó ń sọ. One foolish man again come up today now ló ń sọ̀rọ̀ rádaràda. Now ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ dípò kan tiẹ̀ jókòó kan kóra wọn jọ kan pé kò yẹ kó rí báyìí.
ṣe mọ̀ olúkúkú wa ń bọ́ sí kíni ìgbà yẹn náà wá take as opportunity láti wá sórí social media. Mo gbọ́ ti Kẹ́mi yẹn, mo gbọ́ ti bàbá òṣì kan náà báyìí, mo gbọ́ ṣe mo weak láti gbà yẹn ni. I don't even have network big daddy. not be like this. Kí ló lénu pé ẹ mú ọmọ síta, ẹ lọ mọ ọmọ ládùn òbí ẹ sọ ẹ níyàwó ni. Àwọn òbí ń wá, gbogbo ayé ń wá ọmọ, ẹ dẹ̀ dákẹ́, ẹ sọ̀rọ̀. Àwọn kan wá ń dìde, wọ́n wá ń sọ rubbish things, wọ́n kàn sáà ń sọ pé iṣẹ́ mọ̀ kíní yẹn ó wé mi down. And with what this last speaker said now, maybe something else has happened to that woman. I'm telling you. Because if they can keep quiet up to this time, I'm trying to bring some people up to argue unnecessarily or to defend them unnecessarily. See, maybe something else must have happened. Ẹjọ́ ìgbésẹ̀ tẹ́ bá gbé ṣẹ́rí ìjà tí Olúwa lọ́yìn ẹjọ́ ẹ jẹ́ ká jà kó débi tó máa ní àpẹẹrẹ. There is no going back. Tí ò bá ní àpẹẹrẹ ṣẹ́rí tí ò bá ní àpẹẹrẹ fàájà wa yìí ó dà pé kò ní ní mínì. Ọlọ́run á fún wa. Ẹ jẹ́ àsòtọ́. Thank you so much, sir. Ẹ carry on. Light up, ẹ jẹ́ kí n gbé yín sókè. Thank you so much, sir. Thank you. Ẹ káalẹ́ gbogbo ilé o. Ẹ kúṣẹ́ RD. Yes. Briefly, just to let everybody know on this platform, we are loving people. But as according to Bible, we should continue to sing and and ask the grace of God to abound. Kí ló wá dé ẹlẹ́ran ara ní gbogbo wa? Níbo ni ìgbà ó la fọ́jú náà? Ìgbà ó ní ará ilé wa? Àbọ̀ ọ̀rọ̀ yẹn sọ Yorùbá yẹn náà. Wọ́n ní tárá ilé wa tó bá ń ṣe kinní kan tá a bá sọ fún. Kìíní ò ní jẹ́ àsùn. Wá bá ń jẹ kòkòrò mọ́dùnmọ́dùn àìsàn ò ní jẹ́ kí gbogbo ara lè. Where did we get here? As B Baba says, ojú ń tì mí to say that I was a Christian. I was in this mess for a very long time. When you meet with one-on-one with people who has been, I don't know how to preach to them. Kí ni fẹ́ bá wọn sọ? When you hear their testimony about what so-called the men of nonsense yà ṣe nínú ayé wọn, it's very, very unfair. And that's what we are trying to, work together on this platform. Pay humanity first. And then some people will be coming here and saying, gbogbo ẹ má yẹ kó ṣépè fún yín o bí RD máa ṣe a máa ṣe ìpè fún yín. Because ṣé kò dùn ó dìgbà tó bá kan ẹ̀gbọ́n yín àbí àǹtí yín àbí kò yé mi. Nínú ilé wa yìí tí gbogbo ẹ̀ dẹ̀ ń bàjẹ́ dẹ̀ kígbe body of Christ because of new kí lẹ̀ ń convert àwọn kan sọ mi pé because of new convert kí ló ń convert sí kíni sí òṣì àti ìranù. Ṣé ẹ mọ̀ pé ìyá kan tó máa fojú sunkún ọmọ tó máa gbọ́ ọmọbìnrin tí ń fi Jésù tìrẹ̀tì mi náà ní comment section. Ẹ lè imagine. You are on another platform. Nǹkan tá a bá ń sọ ń bí tí ò bá tẹ́ lọ́rùn walk away. Báwo lè máa lọ sí platform onífàwọn ẹ̀ máa lọ command jambla talk. Ẹ ṣé ìyá mi. God bless you. Ẹ máa bẹ́ tó bọ̀. Mr. Rotimi Daniels. Ṣé tẹ̀rí ibi tí ìyá yìí sọ̀rọ̀ dé sí number 1 kan nìyẹn. Èmi experience tèmi ń gbà kan bẹ́ẹ̀ mi ṣe wà yìí ẹ̀yin náà mọ̀ mi ẹ̀ mọ̀ mi dáadáa. I know you've gone through my profiles. Wọ́n bí mi sínú Celestial. Ṣùgbọ́n ṣàdúrà kí n ṣàmì lọ́rọ̀ tèmi láti kékeré mi dẹ̀ ni. Ipe à ń participate nínú meeting kan wọ́n ṣe kinní kan kò kàn mí tí mo fi dàgbà. Mo dẹ̀ ti lọ ṣọ́ọ̀ṣì oríṣiríṣi, mo ti lọ Christ Embassy, mo ti lọ Winners, mo ti lọ Mountain of Fire. Kò sí ìta àti ìrì.
kò dẹ̀ sí gbogbo church tí mo wọ̀ yìí tí mo rí wọn tán débi pé àwa gan tá a já láṣọ funfun tá a jẹ́ sẹ̀lẹ̀ oníṣọ́ọ̀ṣì kan tí mo wọ̀ ní ọdún kan ní sáìdì kan ní Mẹ́ran olùṣọ́ tó gbé débẹ̀ ó dà pé church yẹn wọ́n abandon sẹ̀lẹ̀ yẹn fine gan Port Harcourt mò ń gbé mo kàn tẹkọ̀ ní jẹ́ wá sí kòkè wá wà àwọn parents mi èèyàn kan wá rí fà mí sí church ẹgbẹ́ àkín lọ pé bọ̀bọ́ yẹn dẹ̀ good o pé àdúrà ń gbà lọ́dọ̀ ẹ̀ èmi gẹ̀dẹ̀ rẹ ọmọ ọ̀dọ̀ àgbà lèmi arúgbó ló tọ́ mi dàgbà great grandmother ló tọ́ mi dàgbà mo mọ bí kan ṣe ń lọ nígbà tí màá dé ṣọ́ọ̀ṣì náà tèmi ti yín tòótọ́ ẹ bọ̀ kọ́ máa ní ọbẹ̀ ṣiṣẹ́ àánú gbogbo àwọn nǹkan tá à ń wí yìí sẹ̀lẹ̀ tèmi mọ̀ bàtọ̀ bí àwa omi kándù funfun ẹyọkan èso ó ti tán tó bá nígbàgbọ́ nú ẹ̀ ó ṣiṣẹ́ fún ẹ tó bá nígbàgbọ́ fílẹ̀ tó bá ti dé pé kọ́ mi ti ń wọ̀ látẹ̀yìn ó ti dọ̀rọ̀ babaláwo ká má parọ́ tán yìí Mr. Rote gbogbo churches tó wà ń ta yìí 98% babaláwo ni gbogbo wọn èmi mo fọ́ gbàyà mo sọ mo ti rìn débẹ̀ débi pé màmá rẹ̀ rìn pé ìwọ lọ́hùn mo sì ń sọ̀rọ̀ kan lánàá fáwọn ẹ̀kọ́ mo ní ìwọ lọ́hùn páyé yìí rẹ làwọn kan bẹ̀rù gbà ọ̀gá tí wà ẹ má jẹ́ kó páyé mo ní ẹ jẹ́ kó lọ tẹ̀ páyé yìí rẹ kí o gbà tẹ̀ lọ ká tẹ̀ lọ pọ́npọ́n ẹ̀ṣẹ̀ yìí ti pọ̀ jù nígbà tí wòlíì tá à ń sọ yìí tó máa ṣiṣẹ́ fún mi tán Èkìtì ni bọ̀bọ́ yẹn ti wá ọmọ Èkìtì ni ó lóun fẹ́ ṣiṣẹ́ fún mi mo fún lówó bíi 20,000 gbà náà lọ́hùn nítorí contractor ni mí aluminium windows àwọn roofing àwọn automatic glass ẹni mò ń ṣe iṣẹ́ wa downtime yẹn ẹ̀rọ ògbó níṣẹ́ ọwọ́ tíṣẹ́ bá dá á dàbí pé ayé kọ̀yìn síyàn ni so mo wá dé ọ̀dọ̀ bọ̀bọ̀ náà nígbà tó máa sọ̀rọ̀ tán ló bá ní iṣẹ́ tó ń fún ẹ̀sẹ̀ wá sí dà ó ní ohun iṣẹ́ náà dúdú ni o nínú aṣọ funfun yí pé ohun tí máa pè sí orí tútù orí gbígbẹ kọ́ lọ pé orí tútù àbí orí kíní kọ́ṣà ohun yẹn that is nǹkan ara èèyàn ó wà lára nǹkan tí ó lò tó fẹ́ ní kèmí máa gbé kí máa gbé lura mo kọ́kọ́ rẹ́rìn mo ní ìwọ lọ́rùn ó máa kú sùúrù o. ìfẹ́ kó ju 2 minutes lọ torí mi náà fẹ́ ṣe nǹkan sista Ayétúndé ó yá ẹ sáré gbóhùn sókè sista Ayétúndé ẹ jẹ́ ká stick to subject matter ẹ jọ orí ọ̀rọ̀ Ìyábọ̀ Òbé yìí àti eléyìí tá a kọ́kọ́ gbọ́ sista Ayétúndé ṣe wà ń bẹ̀. mo wà ń bẹ̀. ó yẹ ká ní bá a sọ̀rọ̀ 2 minutes ẹjọ́ torí mi náà fẹ́ ṣe ẹ̀kọ́ ilẹ̀ sà bí big daddy náà bí wọ́n ṣe sọ Anglican lèmi náà gbogbo àwọn olúalọ́ nǹkan kan tó ń dárúkọ orí program yìí mo ṣe ti ń gbọ́ mi tiẹ̀ mọ àwọn tó ń jẹ́ bẹ̀ because lóòótọ́ àwọn obìnrin gbà mí tó yẹ pé because venerable wa náà máa sọ á máa ní ẹ máa wá lọ́n kiri ẹ máa lọ chọ́ọ̀chì ilé ẹ máa kúrò níbí kan ẹ tún máa lọ ilé èmi ò tiẹ̀ mọ mi ìgbà tí àwọn pásítọ̀ Ọlọ́run dáríjì mi especially ti rìdíìmù mi ìgbà tí wọn láti lè because láti ilẹ̀ mo ti mọ̀ pé kò sóòótọ́ irú olúalọ́ tó ń sọ yìí nsìn ìyàwó wọn yẹn èmi náà rò pé ó ṣì wà life ṣé wọn ní ọmọ ni ọmọ 3 àti ìyàwó kọjọ kọ bọ́ síta èmi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ ibi bó bá tẹ̀ ṣe pọ́n ti kú kọjẹ́ ká mọ̀ kọjẹ́ kí ìyá wọn mọ̀ gbogbo wa la bí amọ̀ kọjẹ́ kọ́ mọ̀ ojú bẹ́ẹ̀ lọ kọjọ. gbogbo ẹ̀yin abiyamọ ayé gbogbo ẹ̀yin abiyamọ ọ̀run ẹ gbúdọ̀ bá wa pawọ́pọ̀ pariwo síta ń sìn pé olúalọ́ gbúdọ̀ jáde láti provide ìyàwó bí ó tiẹ̀ jẹ́ ìyàwó mọ́ Ìyábọ̀ Yẹ́misí Òbí pẹ̀lú àwọn ọmọ 3 àní sọ jù yẹn lọ. Ṣíjú Ọláwuyì ṣe wà ń bẹ̀ 2 minutes Ṣíjú Ọláwuyì ẹ ní láti ọ̀mí tó Ṣíjú Ọláwuyì Ebony ṣe wà ń bẹ̀ mà. Ebony. ẹ kúrò lẹ́sà. ẹ kúrò lẹ́wọ̀. àtàárọ̀ gbogbo lé ẹ kúrò lẹ́wọ̀.
ẹ káàsán ẹ kú àtàárọ̀. Ẹ jọ ẹ rí question kan tèmi tí ẹ fẹ́ béèrè ni wípé ṣé Olúalọ́ tá à ń sọ yìí gan ṣé wọn kò nẹ̀bí òun ní nígbà tí kò ń ṣe pé ó jábọ́ látọ̀run wá. látọ̀run. Because tó bá jẹ́ pé ó ní ẹbí tí àwọn ẹbí ẹ̀ wà responsible tí àwọn ẹbí ẹ̀ tí wọn kì í ṣe kidnappers tí àwọn ẹbí ẹ̀ tí wọn kì í ṣe kidnappers tí wọn kì í ṣe apààyàn ní àtijọ́ tí wọ́n ti ń pariwo tí everybody ti ń sọ̀rọ̀ síta pé wọ́n ń wá Ìyábọ̀ ṣé àwọn ẹbí yẹn àbádítí ni gbogbo wọn nílé wọn ni ṣé wọ́n gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ni nǹkan tèmi fẹ́ sọ ni wípé wọ́n ní tá bá fa gbùrù máa fa gbó ṣé àwọn fámìlì Ìyábọ̀ wọn ọ̀rẹ́ àwọn tó tiẹ̀ tó yí lórí kọ̀ọ̀kan nínú fámìlì wọn tó lè lọ sí ṣùgbọ́n nílé tó ti tọrọ tó ti wá ibi tó ti wá tọrọ mọ́ wọ́n ṣàṣe introduction bẹ́ẹ̀ni. àbí torí irú nǹkan báyìí la ṣe ń ṣe introduction kò ṣáà ṣe pé wọ́n múra wọn lórí títì wọ́n dẹ̀ fẹ́ra wọn. bẹ́ẹ̀ni. torí irú pé tí anything bá ṣẹlẹ̀ within both family lèmi ṣe rò wípé torí ẹ̀ ni wọ́n ṣe ń ṣe introduction pé ẹ jẹ́ ká mọra wa so that we able to locate ourselves pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ between husband and wife. bẹ́ẹ̀ni wọ́n á rí tí ò bá jẹ́ pórí àwọn family wọn tí ò bá jẹ́ pórí orí àwọn family wọn ti burú ṣé ló yẹ kí àwọn fámìlì Ìyábọ̀ àwọn kan náà yẹ kán wà níbẹ̀ tó jẹ́ pé ọ̀gbá ni wọ́n ń gbá lórí wọn bẹ́ẹ̀ mi ṣe ó yẹ kó máa gbá lórí àwọn kan nínú kò ṣàṣẹ pé gbogbo fámìlì Ìyábọ̀ náà ló máa wá jẹ́ Jésù táwọn náà máa kàn dákẹ́. They will just go to their family house ẹni táwọn náà bá ń bẹ̀ kán kó wọn tá bá fa gbùrùgbùrù afagbó ẹni tó bá ń bẹ̀ káwọn náà lọ kó wọn tó bá kó wọn síta táwọn náà bá sọ pé tó bá release bóyá tó bá di táìmù yẹn ìjọba máa wá dá sí because ó dàbí pé báwa ṣe ń sọ yìí sí ó dàbí pé lójú wọn wọ́n wò pé tó bá yá wọn máa dákẹ́ kò dẹ̀ possible kó dákẹ́ kò possible kó dákẹ́ so nǹkan tèmi fẹ́ contribute sí nìyẹn. Yes sir. network yẹn ló drop mi rẹ anybody lókè lẹ́ǹkan yẹn ni most of nǹkan tí mo fẹ́ sọ àǹtí yìí ti sọ number one nígbà tí a kọ́kọ́ gbé kinní yìí wá ẹ̀gbọ́n woman yìí ó sọ pé torí pé wọ́n pa àwọn lẹ́nu mọ́ torí ẹ̀ làwọn òṣèlú sọ pé àwọn ọ̀rẹ́ tó máa jà fáwọn ṣé gbogbo wọn náà ló wá sùn ó dín díẹ̀ mí lámà pé wọ́n jẹ́ hàn accuse èèyàn ń pé àpé ó di pé ọmọ mẹ́ta fáwọn òrí àwọn kan tó ẹ̀jẹ̀ bá wa mú àwọn kan tó jẹ́ wà nínú body of Christ wọn yìí wọ́n jẹ́ tún gbé wọn lẹ́yìn ẹjọ́ tó bá yẹ pé àwọn ọmọ titun kátẹ̀ wá sọ pé ìyá bóyá àárí ìyá mọ́ ó ní gbọ́dọ̀ ní ọmọ mẹ́ta wọlé sí àwọn kan jẹ́ ń wá síbẹ̀ mo sì rí ẹnìkan tó ń kọ́mẹ̀tì sí pé ká má kọ́kọ́ má judge ẹ̀yin bíbù ẹ̀jẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀ bẹ̀rù àtúbọ̀tán ṣé fámìlì wọn náà kò sẹ́nìbọ̀dì tó wọ́n bí àwọn tó ní ọ̀gbá àbí àwọn tó rí wọn náà sán sílẹ̀ bí èèyàn kan bí méjì wọ́n bá bẹ̀rẹ̀ sí mú gbéta ọ̀kan lọ sí church wọn pé níbo lẹ́gbọ́mọ wá sí because tó máa wọ́n sánsìn wọn antichrist ní fàájà nation because kò yí kò and now sin mo rí kinní kan bí ti máa ń dì sí lélẹ́yìí èèyàn méjì wọ́n ti jáde lórí ọ̀rọ̀ yẹn wọ́n ní pé ẹni táwọn ń gbèjà kóun náà produce ìyàwó ṣé tó bá pè yàn máa accuse yẹn pé ó gbé nǹkan tẹ́ni wọ́n bọ́ta náà kó defend ara ẹ̀ pé ok ẹni tẹ́ ń sọ òun lélẹ́yìí kí n bọ́ lẹ́nu ayé. But he only kept quiet. At the end of the day mo padà gbọ́ wọ́n ní gbogbo nǹkan tó ń sọ pátápátá wọ́n ní ọlọ́pàá mọ́ wọn. wọ́n ní ọlọ́pàá mọ́ wọn. tán bá nǹkan tó ṣẹlẹ̀ ní wípé Adéyínká nǹkan tó ṣẹlẹ̀ ní wípé nǹkan kan máa sọ fólú alọ́ bóyá àwọn bàbá tó bá wà lẹ́yìn á máa sọ pé má wọ́rì máa ṣe nǹkan tó ń ṣe lọ nígbà tó bá yá yóò sú wọn yóò rẹ̀ wọ́n wàláì kì í ṣe ọ̀rẹ́rẹ́ kó jẹ́ kí n mọ̀ ṣe lójoojúmọ́ tí màá tún mọ̀ gba extra time níbi iṣẹ́ pé mi ìwádìí iṣẹ́ lẹ́nu la mọ̀ fi ń drag ètò yìí wàlẹ́ ẹ̀ mọ̀ fún ẹ mọ̀ nìṣó nìṣó atẹ́gùn kankan ò lè fẹ́ sí láyé a máa fàjà bẹ́ẹ̀ bá ń gbọ́ fàjà wà á provide ọmọ ẹ̀ wà á provide àwọn ọmọ ẹ̀ because èèyàn ni wọ́n. like ẹ jẹ́ kí n sọ ẹ máa wo woman actress yìí tán sunkún ní ìjẹta tó lóun wọ́ ọmọ òun láti bí 4 years nígbà tí wọ́n jẹ́ pé wọ́n gbé gbàǹjarì síta
ọmọ àti wọn máa jáde lẹ́yìn ní Mali ọlọ́mọ yẹn wà Mali Bẹ́ẹ̀. ṣẹ́ rí bẹ́ẹ̀ ni mo rí. complex of eléyìí tó ti ń Bẹ́ẹ̀ pariwo ni. láti bí 2 weeks láti 2 weeks. gbogbo Ọmọ ẹ̀yin jáde o. pásítọ̀ tẹ̀ kì í sọ̀pọ̀tì rádaràda yìí ọlọ́mọ jẹ́ kẹ́ ẹ gbọ́mọ gbé ọlọ́mọ jẹ́ kẹ́ ẹ sọmọ nù kẹ́ ẹ tó mọ tá à ń sọ. ẹ̀yin àgbàyàgbà òṣì yìí ẹ̀ torí ìjẹkújẹ ẹ̀ lè sòótọ́ èló náà fẹ́ fún yín èló lolú alọ́ èló ni gbogbo àwọn tó ń ṣe wà burúkú èló náà fẹ́ fún yín mo fẹ́ mọ̀. Thank you so much jàre Adéyínká ọmọ tí a ní dákẹ́ láéláé ọmọ tí ìṣẹ̀wà ń bẹ̀ ẹ ní láti unmute ọmọ tí kò sí time rárá lénìí ọmọ tí Isaac bàbá ìrànlọ́wọ́ aláìlénìyàn dìde o arábìnrin ò lénìyàn ìrànlọ́wọ́ ti dìde báyìí kò lénìyàn so ènìyàn ẹ̀ báyìí ni Bọ̀rọ̀tìmí ní Fàájà nation torí pé àwọn abiyamọ kan èṣù ni wọ́n ṣe abiyamọ and then àwọn tó ń defend ẹ̀ wọ́n ti fẹ́ mọ̀ mí káàkiri gbogbo TikTok àjọ fi èpè fúnra wa ni. bẹ́ẹ̀ni because èpè dẹ́dẹ̀ máa mú wọn. mi ìrírú ẹ máa defend nǹkan tó dáa I'm a bona fide member of CAC and àjọ ń fa ni tó fi bí mi lónìí yẹn ẹ rí pé message kan ọ̀rẹ́ ẹ̀ kan ó ní wọ́n máa provide ẹ̀ mo ń wo ọjọ́ yẹn ọjọ́ tán àwọn jẹ now ẹ má give up lórí ọ̀rọ̀ Yẹmisí Òbí yìí. kò kọ́ síbù sẹ́ ẹ gbàgbé. tó wọ́n gbọ́dọ̀ di rírí ẹ jẹ́ kí wọ́n sọ kan anybody tó wá pé òjíṣẹ́ Ọlọ́run lòun tó wá ti ní gbèdéke tó ń fún ní gbèdéke pé ìkan báyìí ló gbọ́dọ̀ jẹ o gbọ́dọ̀ rìn lọ́sàn-án o gbọ́dọ̀ rìn lóru o gbọ́dọ̀ rìn ní kinní kan o gbọ́dọ̀ ṣègbà kan o gbọ́dọ̀ fi eléyìí wọn ọmọ ẹ̀ gbọ́dọ̀ jáde irú èèyàn bẹ́ẹ̀ they are fake 419 ní gbogbo wọn 419 o gbọ́dọ̀ ṣègbà kan Tóyìn sọ fún mi pé ẹ ṣe mọ̀ bóyá Ọlọ́run ló sọ fún pé kinní kan múdà borí yín dàrú ni wọ́n ṣèpè fún yín ni pé àbọ̀ ṣe mọ̀ pé Ọlọ́run ló for how many years tí àwọn èèyàn ti ń wá tó ti wọ́ ọmọbìnrin yìí ṣé ó ti kú ni ṣé ó ti sọdànù ni ṣé ó ti ya wèrè ni bọ́ bí ó lè ti ya wèrè ṣé ó ti wà níbi kan ti pé because tó wá pé ó wà tara ẹ̀ pé tó ń pariwo bá láti jọ ẹ̀ this lady will come out by herself pé mo wà láyé o bẹ́ẹ̀ ni that means lady yẹn kò wà bí ó ti ya wèrè àbó ti parẹ́ máyé bí ó ti ya wèrè àbó ti parẹ́ gẹ́gẹ́ bí mo sọ mo ní bàbá kan gbà kan náà bí bàbá yẹn mọ́mì yẹn ò rí bàbá wọn lónìí bàbá wọn ó parẹ́ máyé ni olùgbàdúrà lórí òkè kan ni o ó parẹ́ máyé ni o up tí mo yẹ sọ̀rọ̀ ìyá ológì bàbá wọn parẹ́ máyé ni pastor ni bàbá yẹn retired pastor when are we go to stop all this nonsense ṣé dandan ká kó èrò jọ ni ṣé ó wá dàbí business center pé bí ọjà yóò bá fẹ́ tà ẹ máa dọ́gbọ́n sí lábẹ́lẹ̀ kó lè kérò kó lè pọ̀ sí ẹ wo àwọn tó wà lọ́dà program yẹn tí gbogbo wọn ṣe bí olóṣì káàkiri when are we go to stop all this nonsense àwọn ìyá kan wà bẹ́ẹ̀ o wọ́n nọ́mọ tí wọ́n o ọmọ yẹn kọ́ sódà nù when are we go to stop this nonsense èmi gba náà pé obìnrin yẹn ó gbúdọ̀ di rírí mo yẹn bẹ̀rẹ̀ lọ CAC on what criteria ọ̀rẹ́ fi fún bàbá ní ẹ fi fún olúwalọ́ ní zona chairman without the presence of the wife ìyàwó ló present fún yín story wo ló gbélé yín lọ́wọ́ do you all see the wife ẹ wá ní pé èèyàn kan àti Christ ṣé eléyìí àwọn agan tá a ṣiṣẹ́ Ọlọ́run tá a pààyàn àwọn kan lẹ́kùn àwọn náà àti Christ. ẹ ṣé bàbá mi thank you so much. God bless you sir. Bumzi fabric thank you so much guys. ní dákẹ́ kò possible. Bumzi fabrics ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí Facebook tàbí YouTube tẹ́ bá fẹ́ dá sí ètò yìí torí pé ẹ lè má fẹ́ sọ̀rọ̀ lójú gbogbo ayé ṣùgbọ́n ẹ fẹ́ sọ̀rọ̀ lórí WhatsApp ẹ kàn send message sí mi lórí WhatsApp number +234 +234 80
92906250 má pè lẹ́ẹ̀kan sí +234 8092906250. Bumsy Fabrics, ó yẹ sáré bá mi gbóhùn sókè 2 minutes. Gbogbo ilé ẹ̀kọ́ lẹ̀ o, Sàrótìmí ẹ kúṣẹ́, more strength lágbára Ọlọ́run kò ní sun yín kò ní rẹ̀yìn.